àwọn tí wọ́n ń talé tó ń tọ̀nà tó ń sá lọ sọ́hùn kí ni ìmọ̀ràn yín fún wọn débi pé àwọn ọmọ tó kó lọ gan tí wọ́n á sì lè padà rí Nàìjíríà bí ibi àpadà sí ní ọ̀la káàrin tí Nàìjíríà ò dahoro. question tó ń bèrè yìí sì ti expire current. Oya. Àwọn tó nílé sí Nàìjíríà ní 81, 82, 83, 84 wọ́n ti ránṣẹ́ wá, wọ́n ti ń talé, wọ́n ti lọ fi san mortgage ní America àti London. Kò sí jẹ́ ń bẹ̀ now for now. Láti last Monday Canadian ti bẹ̀rẹ̀ sí deport àwọn èèyàn now in masses. Àwọn tó lọ kàwé máa bọ̀ ń lé sí i. Kò sí gbà ń jókòó. Ìyẹn ìgboro máa kún for December. A tún lè jù torí àwọn obìnrin máa tún lu gbàgede ayé, máa tún lu páńpẹ́ torí àwọn ẹ̀mọ́ra t-shirt Canada wá àti gbogbo ẹ̀. Pẹ̀lú bá rà débi Canada, Toronto, Ontario gbogbo ẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n ti deport wọn. Àwọn ẹ̀rọ àti wàgánù sí máa ṣí gbogbo ẹ̀ lẹ́tàn. Máa kẹ́sẹ̀ tìgò náà máa ṣe làwọn. Ó tún di Africa tó mọ̀ pé ó ti fi kan jóná. A ní ṣé òun sọ fẹ́ pé òun nílò yìí ni? Ṣé òun sọ fẹ́ pé òun nílò yìí ni? Ìgbà tó rí mi máa ronú wọ̀nyẹn pé wọ́n deport mi ni now. Ṣé o fẹ́ rí ni? Ṣé o fẹ́ rí ni? Báwo la ṣe fẹ́ ṣoyún yìí sí oṣù kẹrin rèé ó ní yẹ kó dàgbà kí lẹ́yìn ẹ wà fún máa tọ́jú ẹ máa fi nǹkan ránṣẹ́ sí ẹ mo ti lè padà síbẹ̀ ká dọ́dún 5 lé ní ṣé mi ò tètè sọ fún ẹ ní ọmọ 5 ni ìyàwó mi bí náà obìnrin tí mo fi gbàwé yẹn bí 7 eléyìí tí mo pé sọ́dọ̀ sọ bí 3 ẹ̀ ti ẹ̀yìn ló máa jẹ́ kẹfẹ́ lọ́ máa tọ́jú tẹ àwọn náà tọ́jú tẹ mọ́ lọ́hùn náà. A pàdé wàhálà. Kí ló tún kù tá ò ṣe kí ló tún kù tẹ́ tó fẹ́ ṣe ẹni tí ẹ bẹ́ lórí tó ń jẹnu nítorí àìbèrè ọ̀nà ó pọ̀ jù fáwọn youth nígbà tó bá ta gbogbo létò lọ sí Amẹ́ríkà ó mọ̀ yàn sọ́ọ̀mù ni ta lẹ́gbẹ́ ẹ̀ ń bẹ̀ ta ni schoolmate ẹ̀ ń bẹ̀ tó bá dẹ̀ wá tilẹ̀kùn mórí màmá ṣe bí akúdà àyà kò sọ̀rọ̀ ẹ̀ ń lo òyìnbó o lè gbọ́ lọ́lẹ́nu òyìnbó bóyìnbó ṣe good morning láyé is morning bó wẹ̀ o morning bó wẹ̀ o má morning is morning kò dẹ̀ má bá tilẹ̀. Àwọn ò ní gùdù ń bẹ̀. Nígbà tó gbọ́n oúnjẹ àárọ̀ fún ẹ ẹni tí ó gbọ́n oúnjẹ àárọ̀ fún yàn ló ń kí yàn good morning nígbà tó ń jùdí lọ wọ́n á jẹ́ good morning daddy ẹ̀hún ní pé máa wẹ̀ yìí mi bóyá máa rí nǹkan ọ̀fà ẹ̀ good morning kí ló good ní morning so that is it. Then time will tell, time will expose everything. I need a lot of travel. 2 million, 4 million tó fi travel yẹn ó sì yẹn lẹ́dẹ̀ẹ́ 10 million tó fi travel tó fi lọ Mẹ́kà tó fi lọ Hajj yẹn ìnagijẹ wọn padà wá mi àtẹnìkan jà níjẹta níbi tí mo ti lọ ṣe ìwé kan ní ẹrí abúlé Ẹ̀gbá lóde ó borí bórùn ẹni ẹ má fi sọ alájì Adam ní mí kẹfì mọ ẹ sà ẹ wo bẹ ṣe wọṣọ gidi wọn pè yín lálàjì kí ni túmọ̀ alájì ó ní àlejò ẹ̀dẹ̀ nánú lẹ̀ tó yìí ẹ̀tọ́ nánú kọjá lórí èèyàn ẹ̀dẹ̀ yọ alájì kúrò kẹjẹ nǹkan tó yẹ kẹjẹ wọ́n sàsí yín ni ẹ̀wọ́n làwọn tó ń jẹ́ JP yẹn kọ́ jẹ́kẹ́ nìkan tó wà máa tó àtàkì wọn náà kí náà pè ní JP Jerusalem Justice of Peace. Peace kò ní àyè tí ò níyàwó Kò níyàwó lé lé. ìyàwó ẹ̀ ti divorce Justice of Peace Peace kò ní ṣé Peace wà ní ó lóun lọ má àlàáfíà wá. And when you look at what he said in John 16 and John 14, John 15, then in John 16 verse 4, 5, 6, 7, ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti iyì. So ẹni tó ní peace lọ́wọ́ ni. So my brother, àwọn youth Nigeria ti sọnù. Ní nǹkan tó ń lò fún wọn ṣe sàǹdà, ọmọ sàǹdà. Nígbà tó rí girlfriend tó bá sùn Nigeria. Orí gẹ́ẹ̀ yẹn ó fáyìn ó ní kó wá ẹ ti sọ̀rọ̀ lórí internet after 3 months ó wá kí ẹ ó tún wá ronú àti rọ́ lóògùn tó tún gé lọ́rùn ògé lọ́mú ògé lábẹ́ kí ló máa gbẹ̀yìn àwọn yóò tó wà níta yìí sí ìparun iṣu ti gbàjọba sára Ọlọ́run ò fẹ́ irọ́ ò dẹ̀ lè dò títọ́ dọ̀la irọ́ will remain irọ́ that's all so thank you sir. But sir ní àfikún kan tẹ́ sọ lẹ́ẹ̀kan ni pé owó tó yẹ kẹ́lòmíì ṣe kó fi ṣe agriculture bá ṣe ń sọ̀rọ̀ yìí sà àwọn kan sì ń palẹ̀ mọ́ pé òun gbọ́dọ̀ kó Nàìjíríà o. ṣe kàn sá ṣé o mọ̀ pé tí ìyá ẹ bá wà ní pen cinema tó dẹ̀ ń gbé abúlé Ẹ̀gbá o lè wá súyà lọ sí pen cinema láago 8 alẹ́ o
kan kó ẹ mọ́ rógà kan kọ́ lù ẹ ṣe léṣe náà then wọ́n ní I'm working Alausa kó ti wọ́ bá kú ṣòkòtò tó fi lọ́ọ́ bí iṣẹ́ ó ti bọ́ so kò sí wọ́n á tún kà yẹn mọ́ impersonation wọ́n á ṣẹ̀ wá fún ní péré ní kókósẹ̀ àti àárín orí ẹ̀